ara Portable olórin kò yá gidigidi, ó ní káwọn ọmọ Nàìjíríà gbàdúrà fóun. Títí di àsìkò tá à ń kó ìròyìn jọ lọ́wọ́, ilé ìwòsàn aládàáni kan lórílẹ̀‐èdè yìí ní gbajúmọ̀ olórin hip hop ní Habeeb Òkìkíọlá, ẹni táwọn èèyàn mọ̀ sí Portable, ìdààmú àdúgbò wà báyìí o. Ó kéré tán ṣàṣùṣẹ̀ yóò ti gbà tó abẹ́rẹ́ 10 àti omi bíi 5, ṣùgbọ́n àwọn dókítà tó ń ṣètọ́jú ẹ̀ lọ́wọ́ sọ pé ọ̀rọ̀ rẹ̀ kò la gbígba ẹ̀jẹ̀ lọ rárá, pẹ̀lú pé wọ́n sọ pé kò ní gba ẹ̀jẹ̀ lórí ohun tó ń ṣe yìí. Síbẹ̀ ṣe ni Portable ń sunkún bíi ọmọ ọwọ́, táwọn olólùfẹ́ rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ sì ń rọ̀ pé kò sóhun aburú tó máa ṣe lágbára Ọlọ́run ọba. Àìsàn ńlá kan tí kò sẹ́ni tó mọ̀ ni wọ́n ló kọlu ọmọkùnrin olórin náà lẹ́yìn tó padà dé láti ìlú òyìnbó tó lọ láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ó lé lọ́sẹ̀ méjì tí Portable lò lókè òkun níbi tó lọ fún ètò pàtàkì kan tí wọ́n fìwé pè sí. Gbogbo àkókò tó fi wà lọ́hùn ṣe ni Portable ń ṣíra sílẹ̀ tó sì ń rìn jàùjàù nínú òtútù burúkú tó wà lórílẹ̀‐èdè náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ ló gbà á lámọ̀ràn pé kó má farawé àwọn tó ń gbèlú ọ̀hún nítorí pé wẹ́dà ìlú náà ti bá àwọn yẹn lára mu dáadáa. Portable kò gbọ́ sí ẹnikẹ́ni lẹ́nu. Bó ṣe ń lọ sókè bẹ́ẹ̀ ló ń lọ sódò nínú ọyẹ́ burúkú àti òtútù tó le tó wà lọ́hùn-ún. Nígbà mìíràn ṣe ló tún máa fi yìnyín ṣeré lókè òkun yìí. Ṣùgbọ́n kò pẹ́ rárá tí Portable dé sílẹ̀ wa tí nǹkan fi yíwọ́ fún un, tí àìsàn ńlá kan sì kọlù ú. Nígbà táwọn tó súnmọ́ dáadáa rí pé nǹkan kò fara rọ mọ́ ni wọ́n bá sáré gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn kan fún ìtọ́jú tó péye. Ọsibítù tó wà ní Portable ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n kún fún àdúrà lórí òun, kóun má ṣe kú báyìí nítorí pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé jíjẹ ni o. Nínú ọ̀rọ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára rẹ̀ lórí bẹ́ẹ̀dì tó wà nílé ìwòsàn ní ìdààmú àdúgbò ti sọ pé mo ṣẹ̀ṣẹ̀ gbà pé ìlera lọ́rọ̀ lóòótọ́ ni. Bí ẹ̀dá kan bá wà tó fi gbogbo ilé kó ọrọ̀ jọ ṣùgbọ́n tó kò ní àlàáfíà rárá, kòròfo lásán ló ní o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀yin olólùfẹ́ mi gbogbo, ẹ gbàdúrà fún mi o. Mi ò fẹ́ kú báyìí rárá. Ó wù mí kí n dàgbà dáadáa, kí n fọwọ́ pé wò. Mo nílò àdúrà yín lásìkò yìí ju ohunkóhun lọ. Bẹ́ẹ̀ ni Portable olórin ṣàṣù ṣe sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.